Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹ kú àsìkò yìí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáláyé ọ̀dẹ̀ ọ̀dà bí. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọyẹ ẹja kọ́ra wa ní sáyẹ́ǹsì Yorùbá. Ẹ wo àwòrán tẹ̀ wọ̀ yìí o, kóró òsín ní jẹ́. Mo ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ìsìn àti kóró òsín àti ìsìn inú rẹ̀. Mo ti sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀. Mo sì sọ fún wa wípé ẹ̀kọ́ tá a kọ́ lára ìsìn kì í ṣe kékeré o. Ẹ gbọ́, ẹ rí kóró ìsìn yìí, ẹ jẹ́ ká wà á kọ́pọ̀. Ó ìwúlò rẹ̀ ṣe kékeré o. Ẹ bá mi wà á kọ́pọ̀ kẹ́ wá ìdán onígun mẹ́rin, iyekíye tẹ́ bá rí ẹ kó sí. Ẹ fi odidi atare kún kẹ́ jó. A máa lò ó pẹ̀lú ẹ̀kọ́ gbígbóná, a sì lò ó pẹ̀lú ẹ̀kọ́ tútù. Ta ló wúlò fún? Pàápàá jùlọ tóbìnrin bá wà ní oyún. Òyì tí bá ń da obìnrin aláboyún láàmú ó ṣiṣẹ́ fún. Ẹni tí èso aláboyún náà tó bá jẹ́ pé ojú rẹ̀ máa ṣe fì àbí òyì máa ń mu láti inú wá. Òyì ojú ni, òyì inú ni, òyì orí ni, èyí yóò wó rì. Ẹ jẹ́ ká máa fi, o lè wọ́mi tútù lò ó, o lè fẹ́ kọ́ gbóná lò ó. Wá jẹ́ ń tẹ̀síwájú lórí ẹ̀. Tó o bá tọ́jú kóró sí i tó pọ̀ bákan náà, ọ wá wá èpo ọ̀bọ̀ ó fi kún. Ìgbẹ́ tí màálù yà kalẹ̀ ó kò sí. Ó rí, bá mi jó gbogbo ẹ̀ papọ̀ kó pò ó lọ́sẹ̀. Ẹni tí bá máa lálàkàlà pàápàá jùlọ ẹni ó bá ní ọkọ ọ̀run tàbí aya ọ̀run, ẹni kọ́ máa fi wẹ̀. Òun àti ọkọ ọ̀run rẹ̀ wọ́n sì yàgò fúnra wọn. Aya ọ̀run wọ́n yàgò fúnra wọn. Àlákàlà yóò dẹ̀yìn lẹ́yìn rẹ̀. Wọ́n fún yín ni o, wọn yóò kù, yóò bá wa lára mu. Fún ìtọ́jú ewé àtegbò, òun ni Lukman ọmọ Ayédáre ló wà fún. Wọ́n tó fẹ́ tọ́jú ara rẹ̀ lánàá ewé àtegbò. Kàsí Lukman ọmọ Ayédáre, ọ̀nà olówó ni o, kì í ṣọ̀fẹ́ o. Àbábá bẹ̀rẹ̀ nípa ìrìn àjò ayé rẹ̀, kàsí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. A ràn ọ́ lọ́wọ́ lórí ẹ̀. Òkè òkun lọ́wọ́ nígbèrè ọ̀sán lọ́wọ́ ni àbọ̀ ṣe a sì gbé ránṣẹ́ sí ọ, ṣùgbọ́n ọlọ́sàn wo DHL o. Gba nọ́mbà yìí mọ́dọ̀ +2348032983298. Gba nọ́mbà kan sí ti ṣe nọ́mbà orílẹ̀-èdè Benin +2290154651928. Wọ́n wà lórílẹ̀-èdè Benin báyìí fún àǹfààní ìwọ tó bá fẹ́ tọ́jú ara rẹ lánàá ewé àtegbò. Ẹ kà sí Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Yá ìyẹ́ wa kò ní yẹ̀ ẹ́ lẹ̀ tí wọ́n lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tá wa. Ẹ máa pín o, bá ti dọ́dọ̀ yín ẹ máa pín o, yóò sì bá wà lára mu kò ní gbó.